aya Fábùnmi o Christiana mo gbọ́njú bọ́lá. Lónìí lọ́jọ́ ìbí ẹ aya Fábùnmi o Christiana mo gbọ́njú bọ́lá. Ìyá Àdìsá ọmọ bàbá Adédoyin nínú Ilé Ifẹ̀, ọ̀tún Ifẹ̀ òsì Ifẹ̀ ìyẹ́ o màmá máa dá gọjọgọjọ. Lónìí lọ́jọ́ ìbí ẹ aya Fábùnmi o Christiana mo gbọ́njú bọ́lá. Ìyá Àdìsá lónìí lọ́jọ́ ìbí ẹ aya Fábùnmi o Christiana mo gbọ́njú bọ́lá. Ọmọ bàbá Adédoyin nínú Ilé Ifẹ̀, ọ̀tún Ifẹ̀ òsì Ifẹ̀ ìyẹ́ o màmá máa dán gọjọgọjọ. Gbogbo 26th of September lọ́jọ́ ìbí ẹ o ìyá Àdìsá ó kú oríire abiyamọ tòótọ́, happy birthday to you. Torí náà àwọn ọmọ ẹ bá ẹ jó, àwọn ọmọ ẹ bá ẹ yọ̀ pé o lé ọdún kan sí. Àwọn ọmọ ẹ bá ẹ jó, àwọn ọmọ ẹ bá ẹ jó, àwọn ọmọ ẹ bá ẹ yọ̀ pé o lé ọdún kan sí. Àwọn ọmọ ẹ bá ẹ jó. Dr. Mrs. Olúfúnmiláyọ̀ Ọláòṣèbí kan bá ẹ jó, Professor Mrs. Ọláyínká Patience Akínwùsì ń bá ẹ yọ̀ pé o lé ọdún kan sí. Àwọn ọmọ ẹ ń bá ẹ jó, àwọn ọmọ ẹ ń bá ẹ jó, àwọn ọmọ ẹ ń bá ẹ yọ̀ pé o lé ọdún kan sí. Àwọn ọmọ ẹ ń bá ẹ jó. Pastor Engineer Àdìsá ń bá ẹ jó, Architect Odúmọráyọ̀ ń bá ẹ yọ̀ pé o lé ọdún kan sí. Àwọn ọmọ ẹ ń bá ẹ jó, àwọn ọmọ ẹ ń bá ẹ jó, àwọn ọmọ ẹ ń bá ẹ yọ̀ pé o lé ọdún kan sí. Àwọn ọmọ ẹ ń bá ẹ jó. Mrs. Mobọ́lájí Mobẹ̀ ń bá ẹ jó, Mrs. Ẹ̀bùnọlá ń bá ẹ yọ̀ pé o lé ọdún kan sí. Àwọn ọmọ ẹ ń bá ẹ jó, àwọn ọmọ ẹ ń bá ẹ jó, àwọn ọmọ ẹ ń bá ẹ yọ̀ pé o lé ọdún kan sí. Àwọn ọmọ ẹ ń bá ẹ jó. Àwọn ọmọ ọmọ ń bá ẹ jó, ọkọ ọmọ aya ọmọ ń bá ẹ yọ̀ pé o lé ọdún kan sí. Àwọn ọmọ ẹ ń bá ẹ jó, àwọn ọmọ ẹ ń bá ẹ jó, àwọn ọmọ ẹ ń bá ẹ yọ̀ pé o lé ọdún kan sí. Àwọn ọmọ ẹ ń bá ẹ jó. Gbogbo àwọn ọmọ ọmọ ń bá ẹ jó, gbogbo wọn bá ẹ yọ̀ pé o lé ọdún kan sí. Àwọn ọmọ ẹ ń bá ẹ jó, àwọn ọmọ ẹ ń bá ẹ jó, àwọn ọmọ ẹ ń bá ẹ yọ̀ pé o lé ọdún kan sí. Àwọn ọmọ ẹ ń bá ẹ jó. Olúwa ó ṣé o, Ọlọ́run ńlá, Elédùmarè, Ọlọ́run tó tóbi ju gbogbo ayé lọ. Ìyìn yẹ ọ́ o, ẹlẹ́rù níyì. Ẹni ọjọ́ ìbí bàbá láyé oore ọ̀fẹ́ ńlá ló ní o, torí pé ẹni inú Ọlọ́run ọba bá dùn sí ṣóun ló yege. Irú ẹni bẹ́ẹ̀ rí àánú gbà ní, torí pé ẹni Ọlọ́run ọba bá fẹ́ràn ní ṣàánú fún tó tún ṣe lógo. Màmá wa Fábùnmi Christiana mo gbọ́njú bọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí ìyá Àdìsá gbọ́wọ́ ijó kẹ́ńkẹ́. Bẹ́ẹ̀ ló dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wípé òun lé ọdún kan sí lórí òkè èèpẹ̀. Ìdí nìyí tí gbogbo àwọn ọmọ rẹ̀ ṣe ń bá ọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wípé o lé ọdún kan sí. Látòrí Dr. Mrs. Olúfúnmiláyọ̀ Ọláòṣèbí kan, Professor Mrs. Ọláyínká Patience Akínwùsì, Pastor Engineer Àdìsá Oyèwọlé Jésùbùnmi, Architect Odúmọráyọ̀ Christopher Fábùnmi, Mrs. Mobọ́lájí Mabel Gàbá, Mrs. Ẹ̀bùnọlá Caroline Ògúndìjọ. Gbogbo wọn pátápátá ni wọ́n ní kí n máa kí màmá àwọn wípé ó kú oríire ọjọ́ ìbí rẹ̀ òní o, happy birthday. Ṣebí gbogbo ọjọ́ kẹrìndínlógún nínú oṣù kẹsàn-án, ìyẹn 26th of September ní ṣe àyájọ́ ọjọ́ ìbí rẹ̀.
màmá rere ìyá Àdìsá abiyamọ tòótọ́ orí kí o pẹ́ láyé kó o tún pélé ayé ṣohun rere ó yá ó dìlú Ilé-Ifẹ̀ níbi àti gbé bí ọlọ́mọ ńlẹ́ o màmá Christiana Mopọ́njúbọ́lá ọlọ́jọ́ bí òní aya Fábùnmi ọmọ wọn nílùú Ilé-Ifẹ̀ ò dáyé aya wọn nílùú Ilé-Ifẹ̀ òye lágbo ọmọ olódò kan ò téréré ọmọ olódò kan ò tàràrà odò tó ṣàn wéréke tó ṣàn wéréke tó dẹ́yìn kùlé ọṣinlẹ̀ tó dábàtà àìdúró kíní nífẹ̀ẹ́ Ọọ̀ni àìbẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ oyè kò ga kò bẹ̀rẹ̀ là kí wọ́n nífẹ̀ẹ́ ò dáyé bí wọn kò sì kí wọ́n nífẹ̀ẹ́ wọn ò tábẹ́rẹ́ ojú bíntín ni wọ́n fi ń wo ni màmá ọlọ́jọ́ bí òní Àlàkẹ́ òdọ́jà kóbì tán onílé owó abùnàbùtọrẹ ìrìnkìsìn aládé ìdímẹ́yìn sùn ńlẹ́ o màmá Christiana Mopọ́njúbọ́lá ọmọ Adédoyin nílé lọ́wọ́ àáké sáran sákà mórè kọgun ọmọ olómi mẹ́ta ìkọgun ni mórè màmá Christiana Mopọ́njúbọ́lá ẹ̀yin jí nílé màmá tó bí ọlọ́mọ nílùú Ilé-Ifẹ̀ ọmọ òdì láǹbẹ̀ lákòóso òdì regbó erin aya rẹ̀ fọkòkò nù ó yí ọkọ̀ ń fẹ́ gbẹ́ran dé tòun ti wo ó yí ọkọ̀ ń fẹ́ gbẹ́ran dé tòun tẹ̀jẹ̀ yòróyòró ó kú oríire ọjọ́ bí rẹ òní o happy birthday ńlẹ́ o aya Fábùnmi ọlọ́jọ́ bí òní ọgbọ́n ya nílé ọkọ rẹ nílùú Ilé-Ifẹ̀ ńlẹ́ o aya aláàkáyè akakatìríkà òbó níbodè ṣe dáadáa òbó níbodè lọ́bìrì ìjà kanlẹ̀ ẹni ọ̀kẹ́rẹ́ bímọ kò lẹ́sẹ̀ òkè olómi mẹ́ta ìkọgun ni mórè ọ̀dọ́lé atọ́baṣe tìlú Ilé-Ifẹ̀ ìyẹ̀rú ọ̀kín ọlọ́fà mọ́jọ ọlálọ́mí ọmọ abíṣujó kọ ọmọ ìjàkan tí wọ́n jà lọ́fà lọ́jọ́sí ọlálọ́mí ojú ta ló ṣe ó ṣojú ebè láàlà ó sì tún ṣojú koro nínú oko ìbá ṣojú olóko ìbá làwọn ọmọ láre ọmọ búre ìkan ò gbọ́dọ̀ dùkàn nílé ọlọ́fà mọ́jọ ọmọ ajílàlá ọ̀ṣọ́ adífọjọ́ gbogbo dára bí egbin màmá ọlọ́jọ́ bí òní ìyá Àdìsá aya Fábùnmi abiyamọ tòótọ́ ó kú oríire happy birthday lágbára Ọlọ́run wà pẹ́ láyé o ojú rẹ ò ní ríbi wàá jẹun ọmọ pẹ́pẹ́pẹ́ ò ní ṣe kò ń gé ọ̀ràn gbogbo ojúmọ́ tó bá ti ń mọ́ ọ lóde ayé ojúmọ́ ire ìdùnnú ni yóò máa jẹ́ fún ọ tọmọtọmọ àwọn ọmọ ọkọ ọmọ àti ọmọ ọmọ rẹ ò ní kú mọ́ ọ lójú bẹ́ẹ̀ ló ní lùgbàdì àìsàn lágbára Ọlọ́run màmá ọlọ́jọ́ bí òní ọmọ Adédoyin aya Fábùnmi lágbára Ọlọ́run ọba òní dàrú káfẹ́ bí ayé òní ti bí ọmọ mú ọ mo ní o ṣàmì ó gbé tó àdúrà mi gbogbo àwọn ọmọ rẹ pátápátá àti ọkọ ọmọ rẹ ni wọ́n ní kí n máa kí ọ wípé o kú oríire ọjọ́ ìbí rẹ òní o happy birthday ó ti wá ṣe ọjọ́ ìbí rẹ tọdún yìí àti ṣe tẹ̀mí òní nira fún ọ àwọn ọmọ rẹ ló ní kí n máa kí ọ wípé happy birthday ìgbà ọdún kan ni mo ní ẹ ṣàmì ẹ̀.